ọ̀rọ̀ Bísọ́lá Badmus ni a wà. Àkọ́kọ́ adúpẹ́ o adẹ̀dúpẹ́ lọ́wọ́ bọ̀dá Kúnlé Afọ́d. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti dìde láti náwó sí Bísọ́lá Badmus. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní owó tí àwọn èèyàn ti dá dọ̀tí bọ̀dá Kúnlé Afọ́d tí wọ́n lọ gbé fún lánàá ó jẹ́ 1.3M. Adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ náwó sí Bísọ́lá Badmus. Lágbára Ọlọ́run ọba ẹ̀ ní fàìsàn gbà ọ́. Àmọ́ àwọn nǹkan tó wá ń padà ń jẹyọ lórí ọ̀rọ̀ Bísọ́lá Badmus. Nídàkejì ẹ̀wẹ̀ bàbá kan tí a forúkọ bọ̀ láṣìírí wọ́n ní àwọn ṣetán láti sponsor gbogbo education ọmọ Bísọ́lá Badmus láti primary tí débi tó wá fẹ́ kàwé dé ní ilé ayé ẹ̀ wọ́n ní àwọn ready láti sponsor rẹ̀. Àdúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé gan o ó jẹ́ àwọn ibi tí ọ̀rọ̀ dé dúró. Now lórí ọ̀rọ̀ àǹtí Auto Bola tí wọ́n jáde tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn dẹ̀ ti ń fa awuyewuye ọ̀rọ̀ yẹn ti ń fa awuyewuye nípa àwọn nǹkan tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ láàrin Bísọ́lá Badmus àti Alhaji Wasiu Ayinde. Nínú àlàyé tí àǹtí Auto Bola sọ ó dàbí ẹni wípé Alhaji Wasiu Ayinde kò fi gbogbo ara gba ọmọ tí ó pa àwọn àti Bísọ́lá Badmus papọ̀ àti pé a lè sọ báyà ọmọ pa wọ́n pọ̀ kò pa wọ́n pọ̀. Ìdí ẹ̀ ní wípé pẹ̀lú analysis tí Auto Bola sọ máa fẹ́ kẹ́ ẹ máa fi ẹ̀mí bá mi lọ. Sẹ́rí Auto Bola àti Alhaji Wasiu Ayinde ó ti tó bí ọdún mẹ́ta táwọn méjì ń fa òfàkínfà tó yẹ pé several times ni Auto Bola máa wá sí orí social media tó máa ń bú Alhaji Wasiu Ayinde kódà lórí ọ̀rọ̀ Mohbad. Gbogbo àlàyé fídíò yẹn Auto Bola jáde tó ní Alhaji Wasiu Ayinde pé wọ́n ní pé ó ṣàtún fi ọ̀rọ̀ Mohbad kọ́ wọn lọ́rùn pẹ̀lú bẹ́ẹ̀ yẹn gbogbo àṣẹ ha nígbà tí Alhaji Wasiu Ayinde jẹ́ oyè ó sọ àwọn ọ̀rọ̀ kan náà pé gbàkàwò kan ó sọ àwọn ọ̀rọ̀ kan púpọ̀ gan kódà ìgbà tí Láìdé Bákàrè ò yá àǹtí Auto Bola jáde gbà yẹn tó ní Láìdé Bákàrè sí gbà ó ṣàwò ni so ó tún wọ́n fẹ́ máa lemọ́lemọ́ àǹtí and ó tún dárúkọ Láìdé Bákàrè mọ́ ọ̀rọ̀ Wasiu Ayinde gbà yẹn àwọn gẹ́gẹ́ sọ pé ó dàbẹ̀ pé àti Wasiu Ayinde ti jọ ní àjọṣepọ̀ rí náà lórí ọ̀rọ̀ afẹ́ra pé so bí àgbà tó fà á tó fi ń tako Wasiu Ayinde gbogbo gbà nìyẹn torí àǹtí Auto Bola jáde wọ́n ní Bísọ́lá Badmus jẹ́ bí ọmọ sáwọn pé ó close máwọn gbọ́n gidi pé nígbà tí ọmọ ọwọ́ ẹ̀ pé ọdún kan pé ó pe àwọn pé òun ò ní owó tó máa fi ṣe birthday fún ọmọ yẹn pé àwọn làwọn sẹ́ǹdì owó fún pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn dẹ̀ máa ń fún lówó bẹ́ẹ̀ yẹn tó máa complain pé kò sí owó ní ọwọ́ òun. Wọ́n tẹ̀ ní pé nígbà kan tí àwọn fẹ́ gbalé sí Ìjẹ̀bú-Òde tí àwọn èèyàn fáwọn nílé tí Bísọ́lá táwọn pe Bísọ́lá táwọn wá tí Bísọ́lá sọ pé ibo làwọn fẹ́ gbalé sí táwọn sọ pé àwọn fẹ́ gbalé sí Màgódò pé ìgbà yẹn Bísọ́lá sọ fáwọn wípé káwọn má gbalé sí Màgódò pé torí ibẹ̀ ni àwọn girlfriends Alhaji Wasiu Ayinde ń gbé pé ó mẹ́sàn-án Láìdé Bákàrè ń gbà yẹn ó dẹ̀ mẹ́sàn-án Bísọ́lá Ìbídàpọ̀ Òbe pé ó mẹ́sàn-án ń gbà yẹn so wọ́n sàn sọ gbogbo ọ̀rọ̀ yẹn pé a lot ọ̀rọ̀ ni àwọn àti Bísọ́lá Badmus máa ń sọ nípa àwọn ìwà tí Alhaji Wasiu Ayinde pé there was a time self tí Bísọ́lá Badmus bí àwọn pé káwọn ìjọ káwọn bá ń bá Alhaji Wasiu Ayinde sọ̀rọ̀ nípa ọmọ pé ọmọ ẹ̀ statement fẹ́ ká dìmọ́ ní epo sọ pé àbí ọmọ ẹ̀ dẹ̀ jọ wọ́n o mí ní báyà wọ́n ti jọ ń fa èmi mo nọmọ èmi kọ́ mo nọmọ láàrin ara wọn kí wọ́n lè mú sọ wípé ẹjọ́ bá mi bá Alhaji sọ̀rọ̀ ọmọ ẹ̀ dẹ̀ jọ wọ́n o so now tí Auto Bola wá ní bàtà àwọn dẹ́ wọ́wọ́ ọmọ yẹn lóòótọ́ ọwọ́ ọmọ yẹn jẹ́ ti Wasiu Ayinde bàtà àwọn wo ojú ẹ̀ ó ní irun lójú bí ti Wasiu Ayinde but gbogbo ẹ̀ náà ó dà pé Alhaji Wasiu Ayinde ó fẹ́ fi tàkàrà gba ọmọ yẹn pé wọ́n ní bàtà àwọn sọ àwọn ọ̀rọ̀ yẹn pé ọmọ yẹn ní bá ọmọ yẹn wọ́n ní ó bínú sí àwọn gan sẹ́ǹgbọ́n mi wọ́n ní ó bínú sí àwọn gan so ibi tí ọ̀rọ̀ pọ̀ tí àǹtí Auto Bola sọ nípa ọ̀rọ̀ yẹn ìyẹn gbé àpótí ó jókòó ìyá wa Kẹ́mi Olúnlọ́yọ̀ náà wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ọmọ yẹn àwọn tẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé táwọn náà experience táwọn nígbà táwọn kọ́ bímọ àkọ́kọ́ táwọn bí àti maybe age of 22 or 23 náà àwọn bí first born wọn bí kọ́kọ́ pé bí bàbá yẹn gbà yẹn náà ṣe tó fẹ́ gbọ́ ọmọ yẹn lọ́wọ́ àwọn pé tí ó dẹ̀ padà lọ sí DNA after 34 years ló ṣẹ̀ sí DNA pẹ̀lú ọmọ yẹn pé up to now kò tí ì fi result yẹn sílẹ̀ but ó discuss pẹ̀lú àwọn kan níta pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n wá advice Alhaji Wasiu Ayinde pé tó bá jẹ́ wípé
ẹ̀yin kọ́ lẹ ní ọmọ ọwọ́ Bísọ́lá Badmus. Ẹ jáde ẹ sọ fáwọn yẹn pé you guys should stop dragging me. Èmi kọ́ ni mo ní ọmọ ọwọ́ ẹ̀ o, kẹ́dẹ̀ fi DNA result hàn wá. So àwọn èèyàn nílé máa fojú burúkú wọ̀nyí pé bàbá ìyá ní ọ̀pọ̀lọpọ̀ báyìí ni ò mọ ibi tí ẹ̀yin àti ẹ̀jọ̀ dì sí. Ẹlòmíín bú yín pé Wàsíù kò tọ́jú ẹ̀, kò yẹ kó ṣe bẹ́ẹ̀, èèyàn búkú Wàsíù, ọmọ yẹn dẹ̀ ṣe kó ṣe bẹ́ẹ̀ fọ́mọ yẹn. So náà kó mọ̀ wá pé àwọn ẹlòmíín wọn máa ti ara yín gba ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run lóòótọ́, because kò sí èèyàn tí Bísọ́lá lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tàbí ọmọ ẹ̀ ta ní kí ọkùnrin kan fún lóyún kó wá fi sílẹ̀ bẹ́ẹ̀, especially pẹ̀lú condition tó wà. Ṣùgbọ́n ìmọ̀ràn tí Ìyá Kẹ́mi lọ́yẹ̀ gba Alhaji Wasiu Ayinde lèmi náà bá tẹ̀lé pé Alhaji Wasiu Ayinde ayé ti di ayé ọ̀làjú sìn. Even ọmọ fi etí jọyàn, ọmọ fi mú jọyàn, ọmọ fi ẹsẹ̀ jọ, kò sẹ́ni tó tẹ̀lé yẹn mọ́, kò sẹ́ni tó tẹ̀lé yẹn mọ́. So and kò sẹ́ni tó dẹ̀ ní time àti máa argue pé ọmọ mi ní kì í ṣe ọmọ mi, ẹnìkan bẹ́ẹ̀ sùn, kò sẹ́ni tó ní time àti argue yẹn mọ́. Ayé ti advance ju yẹn lọ. Ó kẹ́ ẹ̀ pé country wa kọ́lọ́hún kẹsàn-án wa ní àwọn advanced country kí ni o jẹ́ ni òwọ́n tó bẹ́yẹn, kò tiẹ̀ wọ́n tó bẹ́yẹn rárá àtọ̀, kò tiẹ̀ wọ́n kì í kò sí wàhálà kankan bẹ́ẹ̀. Even imita wa yìí kò wọ́n tó bẹ́yẹn. So Nigeria náà ló ti di pé wọ́n kankankankankan tá a máa fà tá a lè fọdún márùn-ún fà pé ọ̀rọ̀ DNA. So àfẹ́sẹ̀ àwọn ọ̀hún sọ pé Alhaji Wasiu Ayinde ẹ jọ̀ọ́ a fi Ọlọ́run bẹ̀ yín. Tó bá yẹ pé ẹ fẹ́ jẹ́ kọ̀rọ̀ níyànjú, ẹ lọ sí DNA. Tí ẹ bá ṣe DNA, tẹ́ ẹ bá jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ ní ọmọ ọwọ́ Bísọ́lá, ẹ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ ní, kẹ́ẹ̀dẹ̀ fún wa ní evidence. Tó bá dẹ̀ yẹ pé ẹ̀yin lẹ ní, ẹ jọ̀ọ́ as a responsible father ẹ take care ọmọ tẹ́ ẹ bí bẹ́ẹ̀ sì ń take care àwọn tó kù, kẹ́lẹ́ dẹ̀ ọmọ yẹn má bàa bínú sí yín. Tó bá yẹ pé ẹ̀yin lẹ ní ọmọ ọwọ́ Bísọ́lá lóòótọ́. So because according to analysis Auto Bola, ó dàbí ẹni pé ọ̀rọ̀ èmi mo ní ọmọ, ìwọ kọ́ èmi mo ní ọmọ, ẹ̀yin ní ọmọ, èmi kọ́ mo ní, ó tu wà láàrin Alhaji Wasiu Ayinde àti Bísọ́lá Badmus according to analysis Auto Bola. So ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni wípé nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Ọ̀rọ̀ yìí báyìí ẹjọ́ sọ̀rọ̀ dá sí because àmọ́ ibi tí wọ́n jọ dì sí, àmọ́ ibi tí wọ́n ti jọ ń bá bọ̀, àmọ́ báyà agreement tó tẹ̀ wá láàrin wọn tẹ́lẹ̀ ni pé sẹ́wọ̀n pé ńgbà míì àwọn sister wa especially in industry yìí, àwọn ibi sincere to you ní industry yìí, a lot of risks làwọn sister máa ń take. Tó máa tẹ́ pé wọ́n máa rí bàbá olówó tó ní ọmọ tó níyàwó méjì mẹ́ta o mẹ́rin o, fún àwọn gan-an máa commit ara wọn pé wọ́n ní ìdí owó láti fi jẹyàn. Bí àyẹ̀wò wá wò pé ilé ti kún already, akọ̀wéjọ sọ̀rẹ́ ni o, àwẹ̀jọ dọ́rẹ̀ ni o, sẹ́mo bí àdúrà agreement ẹ ti wà tó dẹ̀ ti accept tí o wá wò pé aláyé ìdẹ́lẹ̀ tí bá dẹ̀ bí ẹyọ kan fún èmi náà má ti nípa aláyé nìyẹn, bá bí wàá tẹ̀ fún mi lówó ẹyọ kan yẹn, nǹkan tó bá fún ẹyọ kan yẹn mo lè tibẹ̀ là, tí wọ́n náà wà lu ètò obìnrin tí ọkùnrin bẹ́ẹ̀ wá padà wò ní wò pé àdéhùn ti change, ó lè fà kí ọkùnrin bẹ́ẹ̀ kó disappoint ẹ̀ kí nǹkan yìí kó ṣẹlẹ̀. So àwo ìsínbẹ̀ èmi kàn sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn ni bọ̀ àwo ìsínbẹ̀ wọ́n nǹkan tí mi mọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ wípé Wasiu Ayinde, Alhaji Wasiu Ayinde àti Bísọ́lá wọ́n jọ ní ọ̀rọ̀ ìfẹ́ láàrin ara wọn. Kí wọ́n ló lè fà tí ọ̀rọ̀ àdínà ọmọ wa fi lè padà jẹyọ. Ó ti jẹ́ pé ìgbà tí wọ́n interview Bísọ́lá lórí podcast kan, ó ní Alhaji Wasiu Ayinde ń gbìyànjú bíyá wọ́n ń bò wọ́n ní o, bíyá lóòótọ́ ni wọ́n ń gbìyànjú o, àwọn nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó, nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó. So ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí àwa ń gbọ́ lẹ́nu àwọn kọ̀ọ̀kan tó tún súnmọ́ Alhaji tó súnmọ́ Bísọ́lá, ó dàbí pé ọ̀rọ̀ ọmọ ìyẹn ti wà láàrin wọn tẹ́lẹ̀ pé ọmọ mi ni, ọmọ ẹni kì í sọmọ mi, ọmọ ẹni kì í sọmọ mi. So àmọ́ ìmọ̀ràn tí mi máa gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà pápá nídìí sẹ́yìn ni wípé ẹ try láti jẹ́ kí ọ̀rọ̀ ayé yín kó ní ìtumọ̀ sí yín. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ ayé yín máa ní ìtumọ̀ sí yín because kí ni tí ń pọ̀ jù ní industry wa, ó ti ń pọ̀ jù. Ẹ̀yin náà fẹ́ jẹ́ èèyàn lóòótọ́, àmọ́ pé lóòótọ́ ó dá kéèyàn gbìyànjú, ṣùgbọ́n àwọn bí káàtó pé o ní ìwọ fún ẹ ò gbọdọ̀ kí orí ara ẹ bọ̀.
torí tó bá lè kiri orí ààrẹ bọ̀ o gbọ́dọ̀ mọ̀ wípé ibi tó ń lọ yìí o tẹ́ bá wọ̀ tán agba mi tí mi gbọ́dọ̀ pariwo òtútù ni o because mi fi bá Alhaji Wasiu Ayinde jẹ́ o gbogbo alámọ̀ wípé àwọn onífújì tí ó ṣì wà nílẹ̀ Yorùbá mo fẹ́ sọ pé 60% wọn ló ní ju baby mama kan lọ tí wọ́n dẹ̀ kì í ṣe ìyàwó baby mama tó gbọ́dọ̀ wọn tó gbé àkàtà mo fẹ́ sọ pé 60% wọn ni mo fẹ́ sọ pé 60% àwọn onífújì ló bímọ síta so wọ́n gan tí wọ́n gan dẹ̀ ti fi tí a rẹ̀ gbọ́ tó ti mọ̀ so nǹkan bá wà lè mú ẹ sọ pé o tún wá padà lọ fún ẹni bẹ́ẹ̀ ní ìfẹ́ débi pé o wá ṣe débi pé ọmọ payín papọ̀ tó dẹ̀ mọ̀ pé àwọn tó wà níwájú ẹ̀ baby mama ni wọ́n padà jẹ́ so wọ́n pé o ti róko ikún nílẹ̀ kó tó gbin ẹ̀pà sí bẹ́ẹ̀ yẹn so dáàbò tó pẹ́ wá táwọn sọ̀rọ̀ mo fẹ́ pé ìwọ̀nba làwa lè sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí because àwọn ò mọ àdéhùn tó wà láàrin wọn àdèmọ nǹkan tó fà á tí ọ̀rọ̀ kò fẹ́ gbọmọ ó gbọmọ àmọ́ nǹkan tó fà á tó fi ṣẹlẹ̀ because àwọn kan ti bẹ̀rẹ̀ sí jáde ń sì tán bẹ̀rẹ̀ sí ṣépè fún Alhaji Wasiu Ayinde tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún pé bó ṣe máa ń ṣe èmi ò mọ̀ bí abúlé ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn gbígbọ́mọ èmi ò wá jọ láti ẹ̀mí fi bẹ́ẹ̀ kúrò sí Alhaji Wasiu Ayinde so mi ìmọ̀ mọ̀ kì í pa wọn so but ẹ mọ̀ agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsìkà ni ṣùgbọ́n nǹkan tó lè yanjú ọ̀rọ̀ yìí fún ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá wa Alhaji Wasiu Ayinde ó ní wípé tí wọ́n bá tọrọ ọmọ yẹn bá sí wọn kàmìkàmì kí wọ́n lọ fún DNA nǹkan tí wọ́n bá dẹ̀ bábọ̀ láti DNA wọn ní nǹkan láti wá sí social media kẹ́bí ní sẹ́ni sí media sí end of the notable newspapers tani wọ́n kàn pé press conference kàn dẹ̀ clear ara wọn ṣùgbọ́n tọ́mọ yẹn bá jẹ́ ọmọ wọn Alhaji Wasiu Ayinde mo fi abiyamọ ayé bẹ̀yìn mo fi abiyamọ ọ̀run bẹ̀yìn ẹ tọ́jú ọmọ yẹn tẹ́ bá tiẹ̀ níyà ẹ fẹ́ ọmọ yẹn ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ewu nǹkan kó jẹ́ wípé ẹ̀yin àti ìyá ò ní àdéhùn pé àjọṣepọ̀ yín máa di oyún kó yẹ wípé fúnra ẹ̀ ló padà fi sílẹ̀ tó fi doyún ọmọ yẹn ò sí mẹ́rin gbà tẹ̀ ń ṣe àdéhùn ọmọ yẹn ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ má jẹ́ kí ọmọ yẹn jẹ̀yà ẹ̀mọ̀dí ẹ má jẹ́ kí ọmọ yẹn jẹ̀yà ẹ̀mọ̀dí ẹ jọ̀ọ́ ẹ take proper responsibility lórí ọmọ yẹn gẹ́gẹ́ bí bàbá ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin gangan mọ̀ pé ọmọ yẹn ni pé àtọ̀ yẹn ni ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀ ń doubt gẹ́gẹ́ bí ẹ̀ ń doubt bí ẹ̀yin àti Bísọ́lá tó wà ń fà tẹ́lẹ̀ táwọn mọ̀ ẹ lọ ṣe DNA kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí àwọn mídíà gbé result yẹn tó bá yẹ negative ló bá dé wọ́n gbé result yẹn káwọn èèyàn lè mọ̀ pé Wasiu kan ló ní ọmọ ok fún àpẹẹrẹ ń sìn bàbá tí ó ní òun máa fún ọmọ yẹn ní scholarship bàbá yìí ò kì í ṣe family Alhaji Wasiu Ayinde tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́nu ọmọ lóòótọ́ Alhaji Wasiu Ayinde nǹkan ojú ti gbáà ní fún yín lójú ayé yín kẹ́nìkan ó gba ọmọ yẹn tọ́ ojú ti gbáà ni ṣùgbọ́n mo á wo nǹkan kan wọ́n kọ́ lọ́ọ́ máa torí ọ̀rọ̀ lọ́ọ̀ gbáyàn lẹ́nu ó ní wípé tó bá jẹ́ pé Alhaji Wasiu Ayinde ló ní ọmọ yẹn lóòótọ́ irú bàbá tó ní òun máa gbọ́ ọmọ yẹn tọ́ yẹn ṣebí nípa Alhaji Wasiu Ayinde lè gbà kò sí bó àwọn ti Bísọ́lá lè máa jà tó ṣe rò pé wọ́n lè gbà sá pé lójú ayé wọn kẹ́nìkan wá ní òun máa gbọ́ ọmọ yẹn tọ́ so ọ̀rọ̀ yìí ó sọ síyàn lẹ́nu ó buyọ̀ sí because àwọn àǹtí wa nídìí iṣẹ́ tíátà nǹkan táwọn pípọ̀ yẹn please don't take lórí pé àwọn sàfẹ́ di producer kò lè yí ẹ̀yin ó yí àwa so ẹ jẹ́ pé nínú àwọn babaláyé tí wọ́n ń gbé súnmọ́ yẹn àwọn babaláyé yẹn náà níwà jẹ́ pé ó kàn fẹ́ jẹ tiẹ̀ ni mo fi ọ̀nà àṣẹlẹ́rì so tó bá ti gbọ́n mi kan pé àlàyé yẹn tó bá ti lówó kò sí risk yóò lè take o ti yẹ yín bẹ́ẹ̀ tó náà gbà jẹ́ sáré jẹ tèmi bẹ́ẹ̀ kì í ṣe bówó ni tó wá sọ pé nǹkan bẹ́ẹ̀ doyún a máa wò ní wò pé bí ẹni tó tiẹ̀ jẹ́ kóhun tó débẹ̀ bí àwọn lóní tó fẹ́ gbé kọ́ lọ́rùn pé bóun ló ju ẹni yẹn lọ tó bóun gbajúmọ̀ ju ẹni yẹn lọ sẹ́mo ẹwọ́ gbogbo àwọn sí yẹn gbogbo àwọn nǹkan yẹn so òní mo sọ pé èèyàn tiwa ní industry yìí ẹ jẹ́ kí ọ̀rọ̀ marriage yín marital status yín kò jẹ́ lógún gbogbo yín lè ti wá single mother gbogbo àwọn yóò lókè actresses ta nìyẹn ẹ lọ wò wọ́n tó tiẹ̀ make sense gan ni irú ìgbé ayé wo gan nìyẹn ṣé bá a ní àwọn professions míì ní Nàìjíríà bẹ́ẹ̀ tó ń yẹ pé they are doing well
ó sì jẹ́ pé profession tiwa nìkan ní gbogbo ọkùnrin yẹn pọ̀ gbogbo àwọn obìnrin wa single àwọn yọ́yọ́ ladies wa single mother náà kò sọ̀rọ̀ àwọn dà single mother mú wo interview Kẹ́mi T tó náà sọ wípé there is difference between marriage and relationship pé bóun ṣe wá yìí tó máa ń dètè ọkùnrin ó máa jẹ́ kó mọ̀ wípé àwọn lè jẹ́ Kẹ́mi T ló ń sọ̀rọ̀ kẹ́ máa wo life àwọn sister wa àwọn actresses wa pé bóun ṣe wá ìtọ́kùnrin bá approach òun fẹ́ for relationship not for marriage o dẹ̀ ń sọ o dẹ̀ bímọ o dẹ̀ kó ní ọmọ méjì ló ti bí pé o máa ń fẹ́ ọkùnrin for relationship not for marriage bóun ṣe wá òun ready for marriage o ready for marriage o bímọ àkọ́kọ́ o fún ọkùnrin kan o ready for marriage o bímọ èkejì fún ọkùnrin míì and you are still planning to have another child with another man and o dẹ̀ ń sọ on social media pé still yet you are not ready for marriage so láti pé bí apá àwọn ọkùnrin yẹn ló ń lé ẹ jáde but only ìwọ ready for marriage you only want to be having relationship with people with men o dẹ̀ ní o fẹ́ máa bímọ o dẹ̀ pé so o dẹ̀ fẹ́ normal láyé ẹjọ́ burú life yẹn ẹ̀yin tẹ́ máa ṣe tíátà tẹ́ máa kọ́ wa lọ́gbọ́n pé ó dá kí obìnrin máa gbélé ọkọ ó dá kí obìnrin máa wà nílé ọkọ excuse me ayé yóò dẹ̀ nítumọ̀ just imagine bí wọ́n máa sọ ní sísun ìdá pé relationship ni wọ́n wá òun wá marriage ó dẹ̀ ń bímọ fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ kiri gbọ́dọ̀ láǹsìn bí wọ́n náà wá ní issue kan people will now be blaming those men pé àwọn ni ò responsible àwọn ni ò dá ó bímọ fún wọn tọ́ ọmọ yẹn wọ́n ṣe kíkẹ́ because ọkùnrin tó rí ẹ tó wá bẹ́ẹ̀ tó wá tó approach ẹ kò mọ̀ wípé relationship ni wọ́n wà marriage òun rò pọ̀ tí wọ́n pé irú ọmọ yìí tó dẹ̀ dá yìí tó dẹ̀ wà hard work yìí bí àwọn lè settle down pẹ̀lú ẹ wá bẹ̀rẹ̀ wá dé level kò wá bí wà jáde onítorí pé wọ́n like you don't want to involve yourself in anything marriage pé relationship ni wọ́n wá kẹ́ fẹ́ra yín tó wọ́n bá ṣe bí fúnra yín kí wọ́n fúnra yín kó káàdì gara ṣébi ayé gidi ni ẹ̀dẹ̀ ní ẹ̀kọ́ alẹ́ kọ́ so dáhùn sọ pé our fans táwọn wo bọ́ọ̀rọ̀ ẹ̀ sí lọ wọn bá láti judge mọ́ wọn bá láti judge mọ́ kàtí mi kàn fẹ́ sọ nìyẹn ọlágbọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́run àdóòlà Abísọ́lá lágbára ọlọ́run ọba ọlọ́run àdóòlà lórúkọ Jésù ọlọ́run àdáwọlé Adéọmọdé lórúkọ mi ẹjọba mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé tẹ́yìn náà bá dẹ̀ tún náà advice ẹni gbà bí Abísọ́lá ni tàbí Alhaji Wasiu Ayinde give your opinion on the comment section so you are not silly ó dàbọ̀.